So láti iléeṣẹ́ Koikimedia bringing the world closer to your doorstep. Níbòmíì la tún wà yìí ní ìlú Àkúrẹ́ tí wọ́n ti ń ṣe Ogun festival. Koikimedia bringing the world closer to your doorstep. Àdúgbò tẹ́ a wà yìí ní Òkè-Gan Alákúrẹ́. Òkè-Gan Alákúrẹ́ aláwà yìí. Ẹ rí àwọn ọ̀dọ́ nìyí tí wọ́n ń ṣe ọdún yìí tí wọ́n ń bọ̀wọ̀ fún àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àti ìṣẹ̀ṣe Yorùbá tí wọ́n ń bọ̀wọ̀ fún. Òun ni wọ́n fi ń ṣe ọdún Ògún yìí lénìí. Ẹ bá rí oríta nìyí o, oríta kò ní sà. Oríta Car Street ibẹ̀ ni wọ́n ti gbé Ògún sí ẹ̀rí ajá. So ní báyìí a ó máa sọ̀rọ̀ pẹ̀lú olórí ọ̀dọ́ Òkè-Gan. Ẹ jọ̀ọ́ káwọn youth ẹ máa bọ̀ pẹ̀lú Máyégún. Lẹ́ẹ̀kan sí Koikimedia bringing the world closer to your doorstep. Kí ni orúkọ yín ẹ káàárọ̀? Orúkọ mi ni Comrade Ayọ̀dèjì Akọmọláfẹ́, olórí ọ̀dọ́ Òkè-Gan. Kí ni à ń ṣe lénìí ní ìlú Àkúrẹ́? A rí pé àwọn ọ̀dọ́ jáde tí wọ́n tú jáde. Ọdọọdún ni a máa ń bọ Ògún ní ìlú Àkúrẹ́. Tí Déjì Àkúrẹ́ bá ti bẹ́ Ògún nírú àná, à á ṣe ti gbogbo Àkúrẹ́ á bẹ́ Ògún náà àtàwọn National Union. Àánú ọdẹ rí wọ̀ pé ọdọọdún ni ibikíbi tó bá ti ń bọ Ògún máa ń lànà rí fún wọn ni. Àdẹ̀gbàládùn àpé ọdún ilé ìta ṣe ìwòye àmọ́dún àjọ àmọ́dún lọ àmì àjọ ọdún yìí lọ ọdún tó bọ̀ àtúntò lọ Ògún onífẹ̀ jẹ́ ní kankan wá wẹ̀ ọjọ́ tó gun fẹ́ràn aráyé bu náà máa nílé bẹ̀ gbogbo àwa náà tájọ ń ṣọdún yìí náà kò sẹ́ni kankan wa náà tá a fi ṣàwátì a máa pèlè ní àní pẹ̀lú ọdún kan ló máa jẹ́ fún wa. Ẹ jọ̀ọ́ kí ni pàtàkì gan tí ẹ fi ń ṣe ọdún Ògún yìí? Pàtàkì tí a fi ń ṣe ọdún Ògún ni pé àwọn bàbá wa náà ti máa ń ṣe tipẹ́tipẹ́ tí adẹ̀gbọ́njú bá lọ́wọ́ wọn mọ̀ pé kò sí gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe Ògún náà ń lò bí a fi ṣíbí jẹ Ògún ni mọ́tò Ògún ni adẹ̀gbọ́ lẹ́nu àwọn bàbá wa pé kí Ògún pé ẹnikẹ́ni tó bá ti ń ṣe nǹkan wọ́n gbọ́dọ̀ máa bọ̀ Ògún kó Ògún lè máa lànà rí fún wa àtẹni tó ń travel àtẹni tó ń wà láàrin ìgboro àtẹni tó ń fẹsẹ̀ rìn àtẹni tó jòkó kí Ògún má pa wá lórí Ògún àtọlọ́kadà àtàwọn ọlọ́kadà tó wà bí pé kó Ògún máa lànà rí fún wa torí Ògún ló ń lànà rí fún gbogbo èèyàn Ògún náà máa lànà rí fún wa. Ìyẹn ni wípé nípa bíbọ Ògún yìí ó lè dáàbò bo ni. Bẹ́ẹ̀ni. Pàápàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ètò ààbò tí ó ti mẹ́ẹ̀. Ṣẹ̀ṣẹ̀ làgbà. Once again, this is Koikimedia bringing the world closer to your doorstep. Fún ẹ̀yin tí ẹ̀ ń wò wá live all over the world, keep sharing. Èní ni a wà ní ìlú Àkúrẹ́ ní Ondo State tí a wà live and direct tí ibi tí wọ́n ti ń ṣe ọdún Ògún. Àwọn ọ̀dọ́ nìyí, olórí ọ̀dọ́ sì nìyí tí wọ́n ń ṣe ní àlàáfíà tí ò sí ìjà tí ò sí kíkí. Àti Máyégún bàbá ọlọ́jà. Àti Máyégún bàbá ọlọ́jà. Máyégún bàbá ọlọ́jà àwọn máa bá yín sọ̀rọ̀ báyìí. Kí ni orúkọ yín? Orúkọ mi ti Máyégún bàbá ọlọ́jà Òkè-Gan ní Car Street tí wọ́n ní ta mọ́tò part káràkátà. Èní tí wọ́n ń ṣe ọdún Ògún yìí, báwo ni inú yín ṣe dùn? Inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ pé wọ́n fi Ògún ìmúlẹ̀ pé nígbà wáṣẹ̀ Ògún là ń bọ́. Tábà ní ká lọ sóko, a máa mú àdá, a máa mú ìbọn, a máa kó irin dání. Òun la fi ń jìjàgbara, la fi ń bọ pa ẹran, a dẹ̀ fi ń ṣọ́ ilẹ̀. Òun ni ọkọ́ tí à ń lò láti fi ń wá ebè. Òun ló dẹ̀ fún wa ní jíjẹ mímu ní ọ̀wọ́n Ògún yìí. A dẹ̀ rántí ní pé tábà lọ sí ilé adáhunṣe, wọ́n á ní kéèyàn lọ bòbò kó máa ń dáàbò bò. Ògún yìí ni òun ló ń dáàbò bò wá. Òun ni ohun tí à ń rí tí à ń fún tó dẹ̀ ta dẹ̀ máa ríṣẹ́ ìyanu ẹ̀ ní kíákíá. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo wa padà sí ìṣẹ̀ṣe torí pé irọ́ pípa ti pọ̀ jù. Tó bá jẹ́ pé Ògún ni à ń bọ la fi ń tó bá jẹ́ pé Ògún ni à ń bọ tó bá jẹ́ pé Ògún ni à ń bọ wú àwọn gómìnà wa pírẹ́sidẹ̀ntì wa wọn ni máa parọ́ fún wa torí a máa ní fún wọn ní àfọ̀ṣẹ pé ẹgbà
kẹfì ṣe àdúrà. ìyẹn ni wípé kò ní sí irọ́ ìlú àwọn olórí wa tí wọ́n ń ṣe jàǹdùkú tí ẹ̀mí èèyàn jọ wọ́n lójú kò ní sí bẹ́ẹ̀ kò ní sí pé ebi ń pa wá kò ní sí pé ìyà ń jẹ wá torí Ògún kì í kó ibi mọ́ra Ògún ò kì í ṣọ̀tẹ̀ tí èèyàn bá tiẹ̀ ṣẹ̀ gan tábà ń rán Ògún sí wa lọ mú èèyàn tí yóò ṣẹ̀ tábà ń rán Ògún sí Ògún ò ní bàjá Ògún ti mọ inú ẹ̀ pé kò ṣe irú ẹ̀ṣẹ̀ tí àwa rò pé ó ṣẹ̀ kò ń ṣe Ògún wà plain Ògún wa fẹ́ẹ̀ lè sọ gan pé ó dáa ju Kùránì ó dáa ju Báíbù lọ torí nǹkan tí a rí Ògún ṣe kí ni ó rí ó dẹ̀ máa ṣe kí ni ó máa lànà ó lànà fún Gbárùmọ̀lẹ̀ lọ́jọ́ kìíní àná Ògún dẹ̀ máa lànà fún wa àlẹ́ wá fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ kábíyèsí tó fi Òdúdú kejì tó fi gbà wá láàyè ní èní pé ká ṣe Ògún àná ló bẹ́ Ògún ti tiẹ̀ Ògún tiẹ̀ sọ fún wa pé kí ọ̀dọ́ má jà ó ní ká má rí ogun ìjà kí adẹ̀ máa ṣe ọ̀tẹ̀ nílùú Àkúrẹ́ adẹ̀ ń dúpẹ́ pé ìlú Àkúrẹ́ á tẹ̀síwájú o adẹ̀ ṣe kí náà máa rí tiwa ṣe ọwọ́ ọ̀dọ́ ta wà bí ilé ní níwòye ọdún ta bẹ́ Ògún ta fẹ́ bẹ́ Ògún ìbá fẹ́ bẹ́ báyìí ni Ògún máa gbé wá Ògún ò ní kọjú ìjà tiwa ẹni tó bá sọ pé kí ló pa wá láyọ̀ tí ó pa wá láyọ̀ tá a fẹ́ fi wá bẹ́ Ògún lè ní ẹni onítọ̀hún olú ànídé bá níwòye àmọ́dún àfi àsìkò yà fi ń bẹ Ògún kógun kó dákúdábọ̀ kó fi yèdè nú kí Ògún dákúdábọ̀ kó fi yèdè gbogbo ara ó lànà ajé fún wa o àníríjà Ògún o ọjọ́ tí Ògún bá ń béèrè ẹ̀jẹ̀ àwa táwa mi bí àtọmọ wa àtẹbí àtara wa kò ní rìn lọ́jọ́ náà o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá ẹ̀ṣẹ́ ìtura ló fẹ́ fàṣẹ èrè tó ti wà lórí kẹ̀kálẹ̀ ó ní bàbá wa So this is Koikimedia live ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri àgbálá ayé ẹ keep sharing ní èní nǹkan tí a mú wá sí ojú ìwòran yín ni wípé wọ́n ń ṣe ọdún Ògún this is Ògún festival ní ìlú Àkúrẹ́ ẹ rí àwọn ọ̀dọ́ wọ́n wà níbí Alákúrẹ́ junction níbí so a ó máa bá àwọn leader míì sọ̀rọ̀ níbí bàbá wa ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o Ògún ò ní fẹ́ jẹ́wẹ̀ pẹ̀lẹ́ má jà ẹ̀yin ọ̀dọ́ ok iṣẹ́ máa wá. ẹ jọ̀wọ́ a rí àwọn nǹkan tó wà ní oríta yìí jẹ́ lè ṣàlàyé fún wa àwọn nǹkan tí àwọn kinní wọ̀nyí túmọ̀ sí gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nípa ti ọdún Ògún. eléyìí là ń pè ní pé wọ́n ní kí èèyàn wọn kì í bí èèyàn tó bá ti di sí òde ayé a rí aṣọ wọ̀ Ọlọ́run á ṣe aṣọ wa ní aṣọ iyì àṣẹ Ògún ò ní rìn ní wòwò àdè ní rìn ní wòwò àṣẹ ayé ò mà ní já wa kulẹ̀ àníyá wèrè àní bínú ká faṣọ ara wa yá o àṣẹ ní ìtumọ̀ ọmọ ìwòyí ẹmu eléyìí tó bá ti ń bí èèyàn máa fi omi wẹ̀ ni á dẹ̀ tún mu omi eléyìí túmọ̀ sí ẹmu òun ni Ògún máa ń mu òun ni eléyìí àdá yìí òun ló ń lànà tí ọ̀nà bá ti dí wọ́n ní kó lọ mú àdá wá kó fi lànà àdá máa lànà orí fún wa o ká padà sí ìdí ọtí yìí wọ́n ní tó bá ti ń kọ́lé wọ́n máa fi ọtí ṣe wọ́n bá bí ọmọ tuntun wọ́n ní kó lọ fi ọtí ṣe tàbá ń ṣègbéyàwó a máa rí ọtí bẹ́ẹ̀ ọtí ayọ̀ ọtí ìgbéga ọtí ìdùnnú kò ní nínú ilé wa epo lélẹ́yìí ìrọ̀rùn ní epo pupa lélẹ́yìí ìrọ̀rùn ní ayé wa bẹ̀ sí ní ìrọ̀rùn àní ṣíṣe àní ogun àkókò àyàbá ìgbín lélẹ́yìí ẹ̀rọ ní ìgbín Ògún báyà wá pẹ̀rọ̀ sínú ayé gbogbo Ògún á pẹ̀rọ̀ sínú ayé ọmọ Ògún á pẹ̀rọ̀ sínú ayé ìyàwó Ògún náà yẹ ṣe àdísílẹ̀ pẹ̀ tó tó pa wá láyọ̀ gbogbo ọmọ ọjọ́ yìí wọ́n bẹ̀bẹ̀ owó wọ́n bẹ̀bẹ̀ àlàáfíà wọ́n bẹ̀bẹ̀ ìgbésẹ̀ wọ́n lọ sílùú òyìnbó gẹ́gẹ́ bí tèmi báyìí mo ti sọ pé tábà ti wà ní Amẹ́ríkà máa sẹ́yìn owó fún ọmọ ọ̀dọ́ tó yìí ń bọ̀ lẹ́yìn wa kó tó máa bọ̀ gúdè wa tábà ti ráyè tíkẹ̀ láti wọlé bẹ́ẹ̀ ló wọlé ṣe fún wa o atare lélẹ́yìí Atare òní tiẹ̀ lábọ̀. Atare òkè bu tiẹ̀ lábọ̀ atare lélẹ́yìí tábà ti fẹ́ bọ̀ lókùn kékeré kíákíá àlù atare
7 la máa ń lò Ògún ni àwa gbé wà lé ní o àwa rí tiwa ṣe àwa rọ̀nà gbégbà ìṣúlẹ̀ lé iṣu àgbo òun lọ́wọ́ babaláwa ló bá fi ń pọ̀ gbogbo kò lè tèyí kó lè tèyí fún wa ògùn àwa gba abiri fún wa gba bí ọlà fún wa omi lélẹ̀ Àwọ̀lùmákẹ́. èmi náà pè ní àwọ̀lùmákẹ́ omi lélẹ̀ kò sí ẹ̀dákẹ́dá tó ń bómi ṣọ̀tá ayé ò ní bá wa ṣọ̀tá àní ìrùn lójú ọmọ aráyé àní yàwèrè àní ṣiṣẹ́ àní ṣílẹ̀tẹ̀ omi báyìí gbogbo wa tí kò sí ètò wa fẹ́ travel out tó ní gba orí omi kọjá gbogbo wa lọ síbi gíga àgbà àdẹniláwọ̀ iyọ̀ eléyìí wọ́n máa kọ́ iyọ̀ ní ayé abẹ́tí fẹ́ ní iyọ̀ wí tiwa àmà ní ṣiṣẹ́ o àní ṣílẹ̀tẹ̀ obì eléyìí òun ló máa ń bí kú ó máa ń bí àrùn obì àwa bí kú lórí gbogbo wa àmà ní tiwa ṣe àmà rọ̀nà gbogbo parí ẹ̀ mú ní ajá lélẹ̀ tí Ògún bá ti rí ajá inú ẹ̀ máa ń dùn ní ó lóhun tó wù ó ní ìkan tóun fẹ́ràn jù ó lóhun ní ajá kò sí kan tó bá fún Ògún láyè gbogbo tó fẹ́ràn jù ní ajá òun ni ohun àkọ́kọ́ tí Ògún dédé gbà tí ò bá ti sówó lọ́wọ́ èèyàn ló máa fi ra adìyẹ àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn bọ̀ jù oúnjẹ Ògún gbogbo la wá fún oúnjẹ tó máa tó wá ń jẹ aṣọ tó máa tó wá ń wọ̀ owó tó máa tó wá ní àwa yúùtù táwa bíbí àtọwọ́ tó tí ò sí bíbí yìí Ògún wa pèsè ẹ̀ fún wa a ti ní ọbẹ̀ báyìí àníyàn ta fẹ́ fi rún Ògún wa pèsè iyán ta fẹ́ fi rún fún wa alọ́bẹ̀ bá àwa tún ní iyán tá a fi rún ọbẹ̀ náà Ògún wa pèsè èyí tá a wúlò ní ká ṣe kó gbó. fún àfikún ẹ ṣe gan o ní ẹ̀yìn Koikimedia bringing the world closer to your doorstep. Koikimedia. Koikimedia. Koikimedia ẹ ṣe gan fún support tẹ fún wa fún ọdún Ògún tí à ń ṣe ẹ̀yin náà ẹ̀rọ yín náà ní dá báyìí o gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń ṣe náà la máa dá o gbogbo àná tá a ṣọdún ìwòye àmọ́dún àtúntò ilé lọ ẹnì kankan ní pẹ̀lú inú wa o èlé là máa pa o àdẹni ṣọdún ká dáràn sí lórí o gbogbo àtàwọn àbí náà kò sẹ́ni tá lọ sínú àjò tó ní darí wálé gbogbo àná máa darí wálé ànírìn gbàgbé sájò ìwòye àmọ́dún àtúndà o àríra wa gbogbo wa àjọ ríra wa àwọn náà àtúndì yín náà láyọ̀ àtàlàdà ẹ ṣe jọ o kọ àgbéjà àmọ́dún. Once again, this is Koikimedia bringing the world closer to your doorstep. Àwọn ọ̀dọ́ ti Ogun Car Street ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Koikimedia bringing the world closer to your doorstep. Wọ́n mọ rírì àṣà àti ìṣe àti ìṣẹ̀dálẹ̀ Yorùbá òun ni wọ́n fi ń ṣe ọdún Ògún lónìí. Once again, Koikimedia bringing the world closer to your doorstep. A ó máa lọ ibòmíràn. We have to cut the live transmission now. Be join us, stay glued to our channel and share all our live video. Thank you. Thank you. God bless you.